ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ ò wọ́n ní kábíyèsí àti queen Naomi bẹ̀rẹ̀ láti rán representative lọ sí ọ̀dọ̀ queen Naomi nítorí bí wọ́n ṣe padà wá sínú palace ní June. Wọ́n ní àwọn representative yìí wọ́n ní wọ́n wá láti òkè òkun. Wọ́n ní ó ti yẹ kán ṣe tẹ́lẹ̀, wọ́n ní ṣùgbọ́n wọn ò ṣe nítorí ìpadàbọ̀ queen Naomi wá sí inú palace. Wọ́n ní allegedly bí a ṣe gbọ́ ò wọ́n rán àwọn delegate lọ sí Akure láti lọ meet queen Naomi fún preparation láti receive àwọn delegate láti France fún àwọn ìgbésẹ̀ tí kábíyèsí fẹ́ gbé nínú palace. Ó dàbí ẹni pé kábíyèsí fẹ́ gba àwọn àlejò yìí láti France ni. Wọ́n ní wọ́n ní queen Naomi ni wọ́n rán àwọn delegate lọ bá. Àwọn ni wọ́n á ṣe ìpalẹ̀mọ́ àwọn àlejò tí wọ́n fẹ́ gbà yìí. Wọ́n ní ṣùgbọ́n wọ́n ní àwọn olórí wọ́n ní ṣe ni wọ́n ní àwọn máa bẹ̀rẹ̀ war ní inú palace kábíyèsí lórí ọ̀rọ̀ yìí. Wọ́n nítorí pé queen Naomi ò ń ṣe ìyàwó kábíyèsí pé ìta ni wọ́n wà. Wọ́n láwọn táwọn wà nínú palace àwọn làwọn máa ṣe preparation láti gba àwọn tí wọ́n ń bọ̀ láti France. Ẹ jẹ́ ká jọ wọnú gist yìí. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ àtọpẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV, ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lè à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin ènìyàn lé èyí tún lágbára o nígbà tí a gbọ́ wípé àǹtí wa òun ló lead gbogbo àwọn olórí láti dojú ìjà kọ kábíyèsí àti queen Naomi fún ìgbésẹ̀ tí wọ́n gbé yìí. Wọ́n ní àwọn wà nínú palace, kábíyèsí ló rán queen Naomi níṣẹ́ láti gba àwọn àlejò láti France. Wọ́n ní àwọn ò ní gbà rárá. Wọ́n ní ó ti yẹ kí ọ̀rọ̀ àwọn tí ó ń bọ̀ láti France wáyé. Wọ́n ní ṣùgbọ́n wọ́n yí síwájú nítorí pé wọ́n fẹ́ receive queen Naomi sí inú palace ní June kó tó di pé ìgbésẹ̀ yìí wáyé. Wọ́n ní ṣùgbọ́n wọ́n ní àwọn olórí yìí wọ́n ní ṣe ni wọ́n ní àwọn ò ní gbà wípé kábíyèsí ti ń ṣe tipẹ́, ṣùgbọ́n èyí tí kábíyèsí ṣe lọ́tẹ̀ yìí àwọn máa ja ìjà yẹn dé ibi tó yẹ káwọn jáde ni. Wọ́n ní àwọn olórí wọ́n ní àǹtí wa àwọn náà lead ìjà àwọn olórí yìí wípé àwọn ò ní gbà o, wípé àwọn máa make sure pé queen Naomi àti kábíyèsí wọn ò ní wà papọ̀ wípé àwọn máa make sure pé queen Naomi ò ní wá sí inú palace. Wọ́n nítorí pé gbogbo ojúṣe àwọn òun ni queen Naomi ń gbà nínú palace kábíyèsí. Wọ́n ní kí ni ti queen Naomi láti gba àlejò láti France. Wọ́n ní ṣé queen Naomi ni wọ́n wà nínú palace ni àbí àwọn. Wọ́n nítorí èyí àwọn ò ní gbà fún kábíyèsí láti jẹ́ kí queen Naomi padà wá sí inú palace. Ẹ jẹ́ ká jọ máa gbọ́ gbogbo gist ẹ̀yin ará ilé. Ẹ̀yin èèyàn lé wọn ni wọ́n kàn wà ní palace bíi rubber stamp olórí ni. Wọ́n ní àwọn delegate wọ́n ti lọ bá queen Naomi ní palace torí kábíyèsí ti sọ pé ìyàwó àwọn first wife àwọn ni queen Naomi. Queen Naomi ni Yèyélúwà ní Ilé Ifẹ̀. Wọ́n ní ọ̀dọ̀ queen Naomi ni àwọn delegate yìí lọ láti lọ bá queen Naomi sọ̀rọ̀. Wọ́n ní ṣe ni àǹtí wa àti àwọn olórí tó kù wọ́n ní ṣe ni wọ́n wọ ìjàkadì lórí ọ̀rọ̀ queen Naomi pé àwọn ò ní gbà fún kábíyèsí, àwọn ò ní dẹ̀ni jẹ́ kí queen Naomi padà wá sí inú palace. Wípé ṣé ìyàwó queen Naomi, ṣé ìyàwó kábíyèsí ni queen Naomi ni tí queen Naomi á fi máa gba ojúṣe àwọn ṣe wípé
kì í ṣe nǹkan kékeré ni àǹtí wa ló ń dánwò nínú pálásì kábíyèsí. Wọ́n ní pé láti ìjọ́ yìí kábíyèsí á ní káwọn má gbé ọ̀pá àṣẹ, káwọn má gbé ọ̀pá àṣẹ àwọn kiri àsìyélúwà. Wọ́n ní kábíyèsí ní fake ọ̀pá àṣẹ ni wọ́n ń gbé nítorí pé wọ́n ti gba ọ̀pá àṣẹ gidi lọ́wọ́ ẹ̀ àsìyélúwà. Wọ́n ní èyí gan wọ́n ló ń bi nínú lọ́tọ̀. Wọ́n ní gbogbo nǹkan tí ó ń ṣe nínú pálásì yẹn òun ní pé kí Queen Naomi má fi padà wá sínú pálásì. Wọ́n dẹ̀ ní kábíyèsí ti announce Queen Naomi àsìyélúwà of Ilé Ifẹ̀ as first wife. Wọ́n ní so gbogbo nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ nínú pálásì yẹn as a first wife wọ́n ní Queen Naomi ló ń ṣe. Wọ́n ní ìtorí ẹ̀ wọ́n ní inú ń bí gan. Wọ́n ní ó wá fẹ́ máa declare war nínú pálásì. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn allegedly o wípé àǹtí wa òun ló lead ìjà tó ní pé kí ló dé tó jẹ́ pé kábíyèsí á máa send delegate lọ sí Àkúrẹ́ láti lọ bá Queen Naomi fún àlejò táwọn fẹ́ gbà nínú palace láti France. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà wo gbogbo ìgbà tí kábíyèsí sọ fún àwọn olórí pé àwọn fẹ́ gbà ìyàwó àwọn padà ti àwọn ọmọ àwọn sí inú palace tí àwọn olórí yìí tí wọ́n gbọ́ tí wọ́n yarí tí wọ́n ní láyéláyé àwọn ò ní gbà pé àwọn ò ní jẹ́ kí Queen Naomi padà wá sí inú palace. Bí a tiẹ̀ tún ṣe gbọ́ wọ́n ní ṣe ni àǹtí wa ló ń lérí ló ń léka wípé ní ojú nǹkan ni Queen Naomi àṣepadà wá sínú palace àfi tí òun ò bá ń ṣe ọmọ ìgbéra allegedly bá a ṣe gbọ́ ni. Ẹ̀yin náà lọ listen sórí social media gbogbo ẹ̀ ló wà ń bẹ̀. Ṣùgbọ́n èmi fẹ́ kí àǹtí wa mọ̀ pé ó kì í ṣe Ọlọ́run, ó kì í ṣe Ọlọ́run. Ọlọ́run ní ọwọ́ sí ìgbéyàwó kábíyèsí àti Queen Naomi, kò dẹ̀ sẹ́ni tó lè yà wọ́n, kò sẹ́ni tó lè tú wọn ká. Ọlọ́run ní ọwọ́ sí ìgbéyàwó Queen Naomi àti kábíyèsí, kò sí ẹni tó lè yà wọ́n, kò sí ẹni tó lè tú wọn ká nítorí pé alágbára ni Ọlọ́run. Ọlọ́run ò kì í ṣe nǹkan tiẹ̀ ní ààbọ̀, àṣepé ni Ọlọ́run máa ń ṣe nǹkan tiẹ̀. Àtìgbà tẹ́ ẹ ti ń lérí tẹ́ ẹ ń lé kàṣẹ́ rí wọn tú wọn ká. Ṣé ẹ lè tú wọn ká? Nítorí pé agbára Ọlọ́run ó wà ní àárín àwọn méjèèjì. Àǹtí wa ìbá kó jáwọ́ lórí ọ̀rọ̀ Queen Naomi àti kábíyèsí. Ìbá kó tètè jáwọ́ kó ṣe nǹkan tí ọkọ ẹni kò ṣe. Ojoojúmọ́ ló ń kúnlẹ̀ ló ń bẹ̀bẹ̀. Tí kábíyèsí bá tún ti gbẹ̀gbẹ̀ wà tún bẹ̀rẹ̀ sí gbé nǹkan míì yọ. Ṣùgbọ́n èmi fẹ́ kí ẹ̀yin èèyàn mọ̀ wípé ìfẹ́ òtítọ́ ó máa ń lékè ni. Kò ń ṣe ìfẹ́ làálì, kò ń ṣe ìfẹ́ kátó nǹkan sójú. Ìfẹ́ òtítọ́ látọ̀dọ̀ Ọlọ́run ni. So wọ́n ní bí inú ṣe ń bí àwọn olórí nìyẹn nítorí pé kábíyèsí ní kó lọ bá Queen Naomi ní Àkúrẹ́, àwọn delegates láti France. Ojúṣe Queen Naomi ni Queen Naomi ṣe, kò dẹ̀ sẹ́ni tó lè gba ojúṣe wọn. She is the first wife in that palace right now and she is the yeyelua. She is the one tó máa ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe gẹ́gẹ́ bí queen kábíyèsí torí queen kan ló wà òun náà dẹ̀ ni Queen Naomi. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn o allegedly ni nítorí pé máṣá ló bá kábíyèsí gbé inú palace. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì àti ìfẹ́ tẹ́ ní sí channel yìí. Ọlọ́run Elédùmarè á nífẹ̀ẹ́ yín náà ẹ̀ ní fọwọ́ gbọ́mọ sí o. Ọ̀sẹ̀ yìí á sàn yín sówó, á sàn yín sọmọ, á sàn yín sálàáfíà. Ní agbára Ọlọ́run òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.